gbọ́ gbogbo eléyìí. Kí Tọ́pẹ́ lọ ta lè gbà mọ́. Ọmọ ìwọ ìyàwó. Ṣé lóòótọ́? Take your time now. Bẹ́ẹ̀ ni mo sọ, ó ní kí Tọ́pẹ́ lọ ta. Bandit gidi ni olùṣọ́ Kí yìí. Tọ́pẹ́ lọ ta lè gbà mọ́ yẹn. Àwọn àbúrò yẹn ni ò gbà àtàwọn ìgbọ́n yẹn ni ò gbà. Tọ́pẹ́ bá ta lè gbà mọ́ yẹn kókó fún lórí ibùkún yìí. Dọ́nà yókè gbó tiẹ̀ gbórí kò mẹ́rin mo fẹ́ wo okùn yẹn. Ṣẹ̀rí àdúrà tá a máa gbà ní kọ́lọ̀ má jẹ́ ká àrìn fẹsẹ̀ sí. Ṣé mo kọ́ àwọn kan ní belief lórí àwọn pastors, babaláwo, wòlíì. ẹ̀yin èèyàn wa a ṣì wà lórí ikú Temitope Osoba o. Hakeem Oko Awon single mother ó tẹ̀síwájú láti máa tú àwọn àṣírí lẹ́yìn ìgbà tí ó ti sọ wípé wọ́n ti arrest prophet Ìtùnú wòlíì Ìtùnú tó jẹ́ ọkọ arábìnrin ọ̀hún àti hairdresser náà. Ó sọ ó ní arábìnrin ọ̀hún ó ní díẹ̀ ló kù kí ó ta ilé girama rẹ̀ kókó fún olùṣọ́ yìí. Ó ní torí àwọn àbúrò rẹ̀ àti àwọn tó kù ní ò jẹ́ kí ó ta àwọn ní ògbà láyé. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa gbọ́ àwọn àṣírí tó kù. Tó bá rí àwọn pásítọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ṣe ìmọ̀ṣẹ́ ayé pé tó bá jẹ́ pé mi ò fish àwọn last man out ni ẹ jẹ́ sọ fún no case. No case exactly yes. Tó bá jẹ́ pé mi ò fish àwọn last man out ni. Tí báwọn last man náà wá sọ̀rọ̀ lókè àwọn náà wá sọ̀rọ̀ lókè lọ́jọ́ yẹn. Ẹni tó ti wá jẹ́ kọ́ ẹni tó no na wọ́n ọ̀bá máa sọ̀rọ̀ àní bó ti wá sọ̀rọ̀ lé ó ní area sister mi kan mo fẹ́ dáwọ́ kan tí ẹ̀ because I keep it private. Àwọn ló kọ́ pè mí tó ẹ̀yìn wọn náà àwọn kí wọ́n wo life fún mi n kì í ṣe mo fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọmọ ní wọ́n ní mi ò wọ́n ṣe dáwọ́kọ̀ wọ́n ṣàdáwọ́kọ̀ ọmọ ní àǹtí ìyẹn ṣe wà láyé mo ṣàbá wọn sọ wọ́n ní wọ́n bá ní Hakeem mo wà wọ́n ní ṣàmọ̀ ike last man ni mò ń ṣe mo ní mọ̀mọ́ ike ṣẹ́yìn nìyẹn wọ́n ní òkè àwọn òsì duty ìjọ́ tó wọ̀nyẹn ṣẹlẹ̀ bọ́ ìjọ́ tó wọ̀nyẹn ṣẹlẹ̀ gangan àwọn ọkọ̀ lílo wọn bọ̀ táwọn bá ti dé ọ́fíìsì lọ́la Hakeem máa gbé fóònù wọn máa ṣàlàyé fún ẹ láti A to Z mo ní kò sí wàhálà ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe bẹ́ẹ̀. Wow. Tó bá jẹ́ pé àwọn last man yọ ni wà láìta láì ọkọ̀ máa lọ sí ọpẹ́ mi ò ní yes kò tẹ̀ ní kò ní débi tó wà yìí. Kò ní ọ̀rọ̀ ní kọ́ fẹ́ lọ pa òun yẹn gan kò ní síbẹ̀. Tí ò ń kọ́ ọjọ́ tí Tọ́pẹ́ fi kú yẹn. Àkọ́mọ́ àgbọ̀kọ̀ ti kú ni ìyẹn kan lásán big evidence ni fún wọn. Ó mọ̀ pé mo sọ fún ẹ lọ́jọ́ yẹn pé wọ́n ní àná wà ní police station lọ́jọ́ tó fi kú yẹn tí mo sọ fún ẹ pé kí ló lọ ṣe police station mi ìtẹ́ wọn mọ̀ pé gbogbo oríṣiríṣi scenario yẹn ti ṣẹlẹ̀. Èló ti ṣẹlẹ̀ níjọ́ tó fẹ́ kú yẹn èló ti ṣẹlẹ̀ ní ìjọ́ tó fẹ́ kú yẹn. Àníwá bébí ẹ̀kan ti mọ̀ pé òun tó ti gbogbo nǹkan tó gbọ́n ti mọ̀ pé òun máa kú. No, ó ti mọ̀ nǹkan ti sọ pé òun máa kú òun náà ti ń gbọ́n òun ní pé wọ́n sọ pé ó ti sọ síta ní pé òun máa ń ké nǹkan tí ṣebí wọ́n fẹ́ lọ pa òun ni o. Ó ní nǹkan tí ìtùnú wọ́n ṣàánú wọ́n fẹ́ lọ pa òun ni. RIP lòun ní ìtùnú dúró dé. Káì. Ṣẹ́rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo bí everything ṣe ṣẹlẹ̀ ó ní ọ̀pọ̀ Tọ́pẹ́ explain fún nígbà tó mọ̀ kó máa kú which I don't need to say the person I don't need to call the person. Èmi tẹ̀sí bí a ti mọ̀ ẹ̀mẹ́ tó mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn ẹni tẹ̀bí ọ̀rẹ́ ẹ̀ actress yẹn ni mú. ó ṣẹlẹ̀ pátápátá sí ẹni yẹn. Ó ti ṣàlàyé gbogbo ẹ̀ from A to Z. From A to Z ìgbà tó fẹ́ kú ó ti ṣàlàyé fọ́ọ̀rẹ́ ẹ̀ yẹn máa sọ fún ẹ pé àwọn sọ fún ẹni yẹn máa sọ fún ẹni yẹn. Ó ti ṣàlàyé fún ẹ tù bọ́bọ́ yóò lè sọ fún yẹn ẹni tó dẹ̀ sọ fún ẹni yẹn dẹ̀ wá ẹni yẹn gbé sí rẹ́kọ̀dù bẹ́ẹ̀ ni straight up. Ẹni yẹn gbé sí rẹ́kọ̀dù gbogbo tó sọ padà fún mi A to Z. Ó wà rẹ́kọ̀dù ni so báwo lọ ṣe fẹ́ bọ́nú ẹ̀. Ẹjọ́ ṣé wọ́n ti mú olùṣọ́ yìí? Wọ́n ti gbé mọ́mí ẹ̀gbọ́n tí mo ní pé gbogbo àrẹ ṣẹ̀ṣẹ̀ dé náà mi ò ẹ̀gbọ́n tí mo ní pé ó máa ṣe pé kó kú bọ̀ kò ní kú. Wọ́n ti gbé mọ́mí á máa ṣe pé kó kú bọ̀ kò ní kú ó máa manage. Ọkàn mi ṣe balẹ̀ ń sìn. Èkì pé olùṣọ́ have been arrested. Exactly yọ ìtùnú ọkọ̀ Tọ́pẹ́ yẹn kúrò mbẹ̀. Wọ́n kú bẹ́ẹ̀ pé olùṣọ́ have been arrested exactly. Ó ti get started báyìí. Eré gangan náà ń pè ní this is the beginning. Ọlọ́run. Fíìmù tó gùn tán lè mọ̀. Orí bẹ́ẹ̀ ẹ ṣe ń yọ ǹjọ́ yẹn lórí fóònù ní AK. Ìyẹn olùṣọ́ yẹn ńgbà tí ó ń sọ̀rọ̀ lórí. Ó lọ́kàn ọkùnrin yìí máa bá dé. Ṣé wá sílẹ̀ fúngbà yẹn ni? Irọ́ ẹ̀yin gbádùn Nàìjíríà. Ọ̀rọ̀ ẹ̀ lọ gbàgbọ́ tí mi ò sùn.
mo tún wá máa fi tọ́pẹ́ lálàá. No, we're talking, but I was not me really take. Màá máa fi tọ́pẹ́ lálàá, á máa sunkún. Ó tún wá ń rẹ́rìn. In fact, Kasha ní 24 hours ni AK fi wà lórí. Ó ti kọ́kọ́ ṣe fídíò, ara ẹ̀ ò balẹ̀. Ó ti kọ́kọ́ ṣe nígbà tára ẹ̀ ò balẹ̀ ló tan live. Ọlọ́run, ó lọ fà. Olúwa ṣeun bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣeun. Pé wọ́n rí ẹmú yẹn. Ọlọ́run ṣeun. Yakubu manage. You go dey do like say make you die. Ó ní kú but wá dé wo. Lórí eléyìí. Wá dé àlàyé ara àwọn ọmọ máa kọ lẹ́tà tẹ pé kó bóyá kó bí àsìkò tó kó máa bọ̀. Ọpẹ́ ni ọkọ mi o. Ọpẹ́ ni o. AK, àwa gan a ní the IPO kan ní station yẹn. Wàláì. Kò lè bọ́ yẹn. Kò lè bọ́nú ẹ̀. Wọ́n àtẹ̀jẹsà yẹn wọ́n. Àbò ti bọ́nú ẹ̀ ni. Wọ́n padà ń tẹ irọ́. Tó bá tiẹ̀ mú wọn báyìí, ẹni tó bá ra lẹ̀ tiẹ̀ kó lọ kọ́ yàrá méjì sórí ẹ̀ kó máa gbé bẹ̀. Kó máa gbé bẹ̀ ni. Ju pé kẹ́ wá ní káwọn èèyàn wá máa ṣe sáfíìsì òṣì kan nínú ìgbàlẹ́yìn. Àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n gbé tí wọ́n jáde, a rí wọn, a dá wọn mọ̀. Ẹ̀yin á wá bọ́ sábẹ́ àti bàbá sẹ̀lẹ̀ kan ẹlẹ́ǹsìn Ọlọ́run tó dẹ̀ pé irọ́ lẹ̀ ń pa. Mama, ẹ má blame àwọn olùṣọ́ yẹn. Ẹ má blame àwọn olùṣọ́ yẹn. Àwọn èèyàn fún àwọn gangan they have belief in them. Ẹ má blame àwọn èèyàn. Wọ́n ṣe kíní lójú lásán náà. What are you talking about, Mr. Henry? Wọ́n ṣe lójú lásán. Wọ́n sọ di Ọlọ́run. Wọ́n sọ di Ọlọ́run ni even àwọn ọmọ church. Ṣé mo lè lọ bá àní ní chọ́ọ̀chì mi wọ́n ní àwọn kan wà mẹ́tọ̀ pé tán bá sùn láago 9 àbí lálẹ́ tán bá tají pẹ̀lú àlá burúkú láago 2 òru olùṣọ́ náà máa pè. Eléyìí ò ṣe pé mo fi nǹkan tó ń ṣẹlẹ̀ ní mo sọ yìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà náà lè sọ ìmọ̀ mi. Ẹni little thing báyìí wọ́n ti pè wọ́n lóru irú kí lè irú àwọn èèyàn wo rèé. Èdè wá ẹlẹ́rùn ara làwọn pípù yìí nà. Èèyàn bíi tíyín ni wọ́n ẹ̀dẹ̀ wá sọ wọ́n dọlọ́run. Ẹ wá sọ ọ́ dọlọ́run. Ọlọ́dà tán ni màá gbà yín. Ìkúnlẹ̀ tẹ́lẹ̀ kún fọkàn yín lé ẹ máa ṣe dáàdì ẹ máa kúnlẹ̀ fún ẹ máa ránlẹ̀ lẹ̀ ẹ máa fọkàn yín fà sínú ilé. Fáàlẹ̀kà ìránṣẹ́. Àwọn ẹlẹ́lẹ́jà. Ẹ̀ka ìnà. Pé dadi. Ibi tí mi ò ní belief tó bá ti sọ gbogbo story yẹn tán wọ́n ní ẹ̀kọ́ iṣẹ́ wo la fẹ́ ká ṣe. Òkè mo ti gbọ́. Ibi tó bá ti fi pépà yẹn sí ló máa jẹ́ sí. Wọ́n máa padà lọ fún ìgbà mo gbọ́ já màláìka já. Jí màláìka. Jí mọ́tà. Ògùn ló máa pa ẹ̀wọ̀n ló máa kú sí jí mọ́tà. Ó máa gbé owó ní bọ́ọ̀lù. Tàbí jí mọ́tà náà jí mọ́ọ̀tì ni. Bá ṣe máa sọ jí mọ́tà rábì. Ó wà kẹ́. Rábì ẹ̀. Rabbit ni. Ó ní kú re. Òṣèré eléyìí. Àbí rábì àti. Tó ń bọ́nú ẹ̀ ṣó ń lọ kí. Tó bá bọ́nú ẹ̀sẹ̀ by connection. Tó ń lọ kí. Tó bọ́nú eléyìí tó yìí. Ó máa ṣe pé kò kú wà láàrin lónìí kú sẹ́. O tún wá mú ọmọ lọ́mọ o mẹ́bí o máa o kàǹpẹ̀ mọ́lé fọ́dún 2 kò ní dáa fún ẹ. O mú ọmọ lọ́mọ òun kùn lóko ẹ̀kọ́ dẹ̀ ní ẹ̀pọ̀ burúkú wà ní àtẹ̀ òkú lẹ́pọ̀ o dodo tún fún lórílẹ̀ méjì tó ní fi bàjẹ́. Ó dórí ayé tó fi ó tún pa lórí. Ọlọ́run ẹ̀tọ́ tọ́pọ̀ ìwọ náà lọ gboko wà lùsà Ọlọ́run ò shit. Olóyún bẹ́ta kẹ̀. Olùsá yẹn dó tọ́ odò lásán ó bí mi nú torí kò wọ́ ọ̀tẹ̀. Ọlọ́run owó ọ̀tọ̀mọ yẹn àtọ̀. Ọmọ yẹn kí ti wé bó ṣe máa ń sọ̀rọ̀ ni ó máa ń di dágẹ̀ get talent ṣá o ó ní talent. Ó ní talent Ọlọ́run. Lábí bó ṣe máa ń kọrin ni. Ọmọ yìí kan ọmọ ọjọ́ ọmọ oúnjẹ sè ọmọ ààtì.
vibes tó bá pẹ̀lú Tọ́pẹ́ yìí na vibes ó lè dán láyé èèyàn bí èmi tó bá tún sọ̀rọ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ yìí kájẹ́ bá áńgẹ́lì kan lọmọ yẹn wọ́n dẹ̀ pa tògbótògbó. gbàtà pàdé nígbà yẹn lálẹ́ ìjọba ìbò ṣe ń ṣe ẹ máa wọ kó ti mọ̀ mi ti pẹ́ nígbà yẹn very nice. voice ẹ̀yìn máa ń dá mi lọ́rùn gan-an. ṣẹ̀rí tí wàá pé Tọ́pẹ́ wà á dọ̀kì ni kò lè sọ pé òun fẹ́ ṣe toast bread àtọ̀ ìtọ̀ kò sí bó ti lè ṣú tó. gan-an. mọ́mí Anu àbí Anu JP ẹni kì í mọ it's okay private account yìí wà mà send request mà mọ́mí JP ẹ̀rí Anu private account yìí wà that's sweet soul. ok kí ló dé ṣé a lè ṣe atmi ni ó ti pẹ́ tí mo ti débi ṣe ni atmi funfun ẹ lọ sókè ṣé kò ti ṣe ni ó ń bọ̀ bí a network yín nìyẹn. mi ò lè ṣe mọ́mí iṣẹ́ yìí máa jáde lẹ́ni o ó ga jù kándà níṣẹ́ yìí sọ máa jáde. ó ga jù wọ́n jẹ́ ń gbádùn gbogbo lé ẹ káàárọ̀ ma. a kú ojúmọ́. yes ma. Ọlọ́run máa tẹ́ òkú sí afẹ́fẹ́ rere. àmín. Á yọ iyẹ̀pẹ̀ burúkú kúrò ní ojú ẹ̀. àmín. iyẹ̀pẹ̀ burúkú máa wà lójú òkú ni. nǹkan tá a ṣe máa ń sọ ni pé ẹ̀ṣẹ̀ tí òkú bá ṣẹ̀ kọ́lọ́run kó dáríjì. Torí ẹ̀ la ṣe máa ń sọ pé ká má ṣe sọ̀rọ̀ sí ẹni tó bá ti kú. Get ìdáríjì òun ni kí a máa tọrọ fún wọn. Wọ́n ní eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀. erùpẹ̀ fún erùpẹ̀ bẹ́ẹ̀ ni. Òkú ń sunkún ara wọn. Mo ń gbọ́ gbogbo nǹkan tí ẹ̀ ń sọ ní àtàárọ̀. Eléyìí tí ó prompt mi